nítorí tó gbọ́ pé ó fẹ́ lọ́kọ míì. Aminu lùyàwó ẹ̀ pa. bí aya bá kọni aya náà la máa ń fẹ́ dípò ẹ̀. Kò gbà kò sì dìjà lọ́rọ̀ àjọṣepọ̀ láàrin akọ àtabo, nítorí bí ọkọ̀ kan kò rejìnrìn ẹgbẹẹgbẹ̀rún àṣà lọ. Ṣùgbọ́n baálé ilé kan, Aminu Abubakar, kò rí gbogbo èyí rò ó. Bẹ́ẹ̀ ni àwọn ọ̀rọ̀ náà kò nítumọ̀ sí pẹ̀lú bó ṣe lùyàwó ẹ̀ pa nítorí tíyẹn fẹ́ ọkọ míì. Lásìkò tá à ń kó ìròyìn yìí jọ, àhámọ́ ọlọ́pàá ìpínlẹ̀ Adamawa ni wọ́n ti baálé ilé yìí mọ́ látàrí bó ṣe lu ìyàwó ẹ̀ ẹni ọdún méjìdínlógójì 38 pa. Ọkùnrin afurasí ẹni ọdún mẹ́rìndínlọ́gọ́ta 56 ọ̀hún tó ń gbé lágbègbè lélẹ́wájí Shagari Phase 2 Estate níjọba ìbílẹ̀ gúúsù Yola nípínlẹ̀ Adamawa ni wọ́n ló lu ìyàwó ẹ̀ yìí, ìyẹn Nana Fadimatu, títí tó fi kú látàrí èdè àìyedè ráńpẹ́ kan tó wáyé láàrin wọn nígbà tó gbọ́ pé obìnrin náà ti ń gbèrò láti fẹ́ ọkọ míì. Ọ̀rọ̀ yìí ni wọ́n ló bí Aminu nínú lálẹ́ ọjọ́ Ẹtì Friday ọjọ́ 5 oṣù karùn-ún ọdún yìí ló bá gbómi ìjà kaná pẹ̀lú olóògbé náà ní nǹkan bíi aago 10 alẹ́. Lẹ́yìn tó ti lù ú nílùkulù pẹ̀lú gbogbo nǹkan tí ọwọ́ ẹ̀ bá, ẹ̀ẹ̀kan náà ni wọ́n ló bínú gbé ọmọ odó àti irin ńlá kan tagbára ló sì fi la kinní náà mọ́ obìnrin yìí lórí. Níṣe ni Fadimatu múdi lọlẹ̀ tó sì ṣe bẹ́ẹ̀ jẹ́ Ọlọ́run nípè. Ọkọ tuntun tí Fadimatu ń gbèrò láti fẹ́, Mahmood Rufai, tó ń gbé ní Shagari Annex ìjọba ìbílẹ̀ gúúsù Yola yìí kan náà ló lọ́ọ́ fìṣẹ̀lẹ̀ náà tó àwọn agbófinró létí. Lójú ẹsẹ̀ sì làwọn agbófinró agbègbè Shagari Divisional Police Headquarters ti lọ nawọ́ gán ojú wọ ọkùnrin yìí. Lásìkò tó ń sọ̀rọ̀ lórí ìṣẹ̀lẹ̀ ọ̀hún, SP Suleiman Nguroje tí í ṣe alukoro ọlọ́pàá ìpínlẹ̀ Adamawa ṣàlàyé pé nínú ìwádìí táwọn ṣe ló ti hàn pé afurasí yìí tó jẹ́ alákòóso iléeṣẹ́ tí wọ́n ti ń ṣe omi mímu inú ike Anasam Table Water tó wà lágbègbè Jambutu 50 Housing pẹ̀lú olóògbé bímọ kan ṣoṣo fúnra wọn nínú ìgbéyàwó ọlọ́dún 9 wọn ọ̀hún. Ó ṣàlàyé síwájú sí i pé kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Adamawa CP Afọlábí Babátọ́lá ti fi ẹ̀dùn ọkàn rẹ̀ hàn lórí ìṣẹ̀lẹ̀ náà. Bẹ́ẹ̀ ló tún gbóríyìn fún ọ̀gá ọlọ́pàá tẹ̀sán Shagari fún bí wọ́n ṣe fi páńpẹ́ òfin gbé afurasí náà lẹ́sẹ̀kẹsẹ̀ tí wọ́n sì jẹ́ kó nira fún un láti jàjàbọ́ lọ́wọ́ ìdájọ́ òdodo. Bákan náà ni Babátọ́lá tún darí àwọn agbófinró tí wọ́n wà lẹ́ka tó ń gbógun ti ẹ̀sùn ìpànìyàn lábala tí wọ́n ti ń ṣèwádìí ìwà ọ̀daràn láti bẹ̀rẹ̀ ìwádìí kíákíá kí afurasí yìí lè jìyà iṣẹ́ rẹ̀. Ó wáá ké sí àwọn aráàlú láti máa fẹjọ́ ohunkóhun tàbí ẹnikẹ́ni tó bá ti mú ìfura lọ́wọ́ sùn lójú ẹsẹ̀ ní àgọ́ ọlọ́pàá tó bá súnmọ́ wọn. Monísọ́lá Sàká ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online. Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́ yín.